Jẹ́jẹ́ àsìkò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Baba ayérayé nínú àwọn ọ̀run, àṣeyín lọ́ba gbé yín ga o fún àánú tí a tún fi rí ọjọ́ ìsinmi àkọ́kọ́ nínú oṣù kejìlá o. A dúpẹ́ Ọlọ́run àánú wa, ọba tó fàánú pa wá mọ́, ọba tí kò jẹ́ kí ilẹ̀ kó gbé wa mì, ọba tí kò jẹ́ kí a jẹ ẹni abẹ́ ilẹ̀. Ògo ni fún orúkọ mímọ́ yín o. Olúwa Ọlọ́run alágbára, ọ̀rọ̀ tí a rán sí wa lẹ́nu kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́. Tó ti a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa, àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣí tí a tẹ owó olùṣọ́-àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́ àìkú ọjọ́ kẹta oṣù kejìlá. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé kọ́kọ́rọ́ sí ìsọdi púpọ̀ látòkè wá. Kọ́kọ́rọ́ sí ìsọdi púpọ̀ látòkè wá mú àkọ́sórí wa nínú ìwé Jòhánù orí ìkejìlá ẹsẹ̀ ìkẹrìnléníogún. Jòhánù orí ìkejìlá ẹsẹ̀ ìkẹrìnléníogún tí ó kà báyìí pé lóòótọ́ ni mo wí fún yín, bí kò ṣe pé wóró àlìkámà bá bọ́ sílẹ̀ tí ó bá sì kú, òun wà ní òun nìkan, ṣùgbọ́n bí ó bá kú yóò so ọ̀pọ̀lọpọ̀ èso. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé òwe orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹrìnlélógún títí ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Ìwé òwe orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n tí ó kà báyìí pé ẹnìkan wà tí ó ń túká síbẹ̀ ó ń bí sí, ẹnìkan sì wà tí ó há ojú bí ó ti yẹ lọ, ṣùgbọ́n kìkì sí àìní ni o. Ọkàn ìṣoore ni a ó mú sanra, ẹni tí ó ń bomirin ni òun tìkálára rẹ̀ ní a ó sì bomirin pẹ̀lú. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́n tí olùṣọ́-àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ àìkú. Nítorí náà, àwọn ẹni tí ó ti mọ̀ tẹ́lẹ̀ ni ó ti yàn tẹ́lẹ̀ láti rí bí àwòrán ọmọ rẹ̀, kí òun lè jẹ́ àkọ́bí láàrin àwọn arákùnrin púpọ̀. Ìwé Róòmù orí ìkẹjọ ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. Bíbélì tó wà lókè yìí sọ fún wa pé Ọlọ́run fún wa ní ọmọ rẹ̀ nìkan ṣoṣo láti kàn mọ́ àgbélébùú kí ó lè jẹ́ àkọ́bí arákùnrin púpọ̀. Nítorí Ọlọ́run fi ọmọ rẹ̀ kan ṣoṣo sílẹ̀ láti kàn mọ́ àgbélébùú ni Kìrìsìtẹ́nì ṣe wà káàkiri gbogbo àgbáyé lónìí o. Síwájú sí Jésù ń ṣàpẹẹrẹ kọ́kọ́rọ́ yìí gẹ́gẹ́ bí ìsọdi púpọ̀ nínú àkọ́sórí wa ti òní, tí ó wí pé bí kò ṣe pé wóró àlìkámà bá bọ́ sílẹ̀ tí ó sì kú, kò ní so ọ̀pọ̀lọpọ̀ èso jáde. Bí o bá fẹ́ ní ìrírí ìsọdi púpọ̀, o gbọ́dọ̀ ṣetán láti fi ohun tí o ní tó ṣe iyebíye sí ọ jì fún Ọlọ́run. Ìwé òwe orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹrìnléníogún sọ pé bí o bá bojú wo bí o bá sahun ju bí ó ti yẹ lọ, wàá já padà sí òtòṣì o. Ṣùgbọ́n bí o bá fọ́nká, wàá di ẹni tí ó ní púpọ̀ púpọ̀ sí. Àfikún dára o, ṣùgbọ́n ìsọdi púpọ̀ ló dára jù. Bí o bá fi fún ni, wàá ní ìfikún, àmọ́ bí o bá fi jì, wàá pọ̀ sí. Nínú ìwé Jẹ́nẹ́sísì orí ìkejìléníogún ẹsẹ̀ ìkíní dé ẹsẹ̀ ìkejìdínlógún. Nígbà tí Ọlọ́run bi Ábúráhámù láti jọ̀wọ́ ọmọ rẹ̀ nìkan ṣoṣo tí ó sì ṣetán láti ṣe bẹ́ẹ̀, Ọlọ́run sọ pé ní bíbùkún èmi yóò bùkún fún ọ. Ohun tí Ábúráhámù ṣe tayọ o, ṣùgbọ́n ohun tí Ísákì ṣe ló tún peléke jù o. Ísákì ó ní ààyè kan péré síbẹ̀, kò jàǹpátá pẹ̀lú Ábúráhámù. Mo gbàgbọ́ pé kò lè nira fún láti sá lọ tí ó bá fẹ́ sá lọ mọ́ bàbá rẹ̀ Ábúráhámù lọ́wọ́, ṣùgbọ́n ó gbà láti jẹ́ kí bàbá òun kí ó dé òun, ó sì gbé sí orí pẹpẹ bí ẹranko. Ọlọ́run wá wí pé òun yóò bùkún Ábúráhámù tí ó fi fún òun, ṣùgbọ́n òun yóò sọ Ísákì di púpọ̀ púpọ̀. Mo ti fi ọkọ̀ ìrìnnà mi jì fún iṣẹ́ ìránṣẹ́, iṣẹ́ ìyìn rere, tí mo sì ní láti máa gán ọkọ̀ èrò wọ̀ lọ síbikíbi tí mo bá fẹ́ lọ. Ọlọ́run dáhùn sí àwọn ìfijì yìí pẹ̀lú bíbùkún mi pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn ọkọ̀ ìrìnnà, tó bẹ́ẹ̀ tí mo fi kéde fún àwọn ènìyàn láti má fún mi ní ọkọ̀ mọ́ o. Ọlọ́run kò dúró síbẹ̀ o, kò dúró sórí fífún mi ní ọkọ̀ nìkan. Mo ń rìn ìrìn àjò nínú ọkọ̀ bàálù tó jẹ́ ti tèmi gangan tí Ọlọ́run pèsè fún mi. Olùfẹ́, fífijì ní kọ́kọ́rọ́ náà tí ń sọ ní di púpọ̀ látòkè. Kókó ẹ̀kọ́ pàtàkì: kí Ọlọ́run tó sọ ọ́ di púpọ̀, ó fẹ́ rí ìdánilójú pé ó fẹ́ràn òun ju ohun gbogbo àti ẹnikẹ́ni lọ. Kí Ọlọ́run tó sọ ọ́ di púpọ̀,
ó fẹ́ rí kó mọ̀ dájú pé o fẹ́ràn òun ju ohun gbogbo àti ẹnikẹ́ni lọ. Àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí, bó bá dénú ẹ̀ àjòjìjì. Olúwàbùkọ́lá Ayako ni orúkọ mi. Nígbà tí a máa pàdé ní ọ̀la, a kú ìsinmi èní o. A ó ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé. Ó dàbọ̀.